Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀bọ̀. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀bọ̀. Olúbọ̀bọ̀ ti rí bọ́ o. Bàbá ẹ̀bọ̀. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Ẹnu bàbá ẹ̀bọ̀. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má kó bá mi o. Àṣẹ. 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 Àkúrú dírẹ́fà ọmọ àjọ́dọ̀ bí àràrà ẹ̀lẹ́. Ẹ̀dá Ayọ̀mídé ti dé o. Ṣé dáadáa lẹ dé? Mo dúpẹ́ o, àjíǹde ara ni mo wà. Ẹ ọ̀gá ẹ wo òun ni ẹ bá ní àlàáfíà ẹ bẹ́ẹ̀ mi lálàáfíà rà. Ẹ ní bá mi lálàáfíà ṣé ẹ ní bẹ́ẹ̀ ṣe wà ní dídé tẹ́ ẹ dé ẹ gbọ́dọ̀ lo ipò yín kẹ́ ẹ fi tún ọ̀rọ̀ gbèsè ayé mi ṣe ní yín dá bẹ́ẹ̀ ṣe dé. Nǹkan ti ṣe mí ọ̀gá ṣé rí àwọn tó bá lọ sí irú ibi tẹ́ ẹ lọ yìí ní ọgbà àwọn sọ́jà èmi rò pé ọmọ ń ya wèrè ni. Bẹ́ẹ̀ là á bí ni ẹ wo ṣé rí bọ́ ẹ ṣe lọ tán ìgbádùn ara mi rárá ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá dé gbogbo okò àti agbára yín ilẹ̀ gbọ́dọ̀ lò sí orí ọ̀rọ̀ gbèsè ayé mi wọ́n bá mi fà gan gidi. bí ti bá òkú yé mi. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe lọ fún sójà tẹ́ ẹ lọ gba sí ológun ṣé mọ̀ pé àwọn kan máa lọ tó yẹ pé wọ́n máa gún wọn lábẹ́rẹ́ pé bí wèrè ni ẹ máa yà wà torí wọn ò ti máa gbá pìrìpì bí orí àgbò lé yàtọ̀ bá fẹ́ kàn orí ti yín ọgbà bẹ́ẹ̀ ṣé wàá rí gbogbo àwọn ọ̀tá ilé ọ̀tá òde kẹ́ ẹ mọ́ bá mi dàn wọ́n lálùbọ́lẹ̀ gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ ẹ nílé mọ̀ yàn ọ̀gá mi dé o olówó orí mi dé. olódò ni ẹ ṣé sójà lélẹ̀ àbí kọ́pà. My darling son. Wow. Ta ló who is it? I just service so and throughout service my all really were helpful gan. So man kó wá meeting then could have spent some days. Some days. Ìwọ ò nílé òbí tiẹ̀ wọ́n sì láyé mọ́ ni. Rárá mo kàn ní kí n wá meeting ni mọ́ mi. Ọmọ mi ò disappoint me now. Ọ̀rẹ́ mi ti báwo. Hello, I don't want to see you here. I said I don't want to know. I'm not interested. Please. Leave now. Ní ọba kúrò ní service kìíní ilé àwọn parents ẹ̀ ló máa ń lọ ṣùgbọ́n ṣó ti gbọ́ jẹ́ kó lọ lé káwọn kó lọ fara mọ́ àwọn òbí tiẹ̀ náà. Ṣé ni ìyá yẹn lé mi bí ẹran in fact wọ́n fi mí ṣẹ̀sín láyé tó jẹ́ pé mi ò rírú ẹ̀rí láyé mi. Ẹ wo àdúrà yín ò gbà o àdúrà yín ò gbà ẹ má tiẹ̀ jà á tanra wa àdúrà yín ò gbà pàápàá. Ṣẹ́gun lẹ́nu ẹ. Tádúrà yín bá gbà ní ó yẹ kí ìyá yẹn kó lè fún mi iṣẹ́ ṣùgbọ́n ṣe ló lé mi bí ajá tó tiẹ̀ fún mi rárá. Àdúrà yín ò gbà o. Dáríjì wọn nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ọlọ́run á dáríjì ẹ́ Ṣẹ́gun nítorí ó dá mi lójú pé o mọ nǹkan tó ń ṣe ni. Ìwọ ládùúrà mi ò gbà lórí ẹ. Mo single-handedly tó ẹ o ládùúrà mi ò gbà. Nígbà tó gain admission 150 naira ló ká mọ́ mi lọ́wọ́ so kàwé náà bó ká. Ipò tí mo wá wà ẹ̀ báyìí ṣó tọ́nà sí ti ṣé tá a bá kàwé ọ̀hún tó kì í ṣe la fẹ́ fi ṣe. Lágbára Ọlọ́run mo mọ̀ pé wàá ríṣẹ́ o ní kàwé lákàdánù. Bọ̀dá Ayọ̀ Bọ̀dá Ayọ̀. Ṣòro tí gbogbo yóò bá fẹ́ tẹ̀ tẹ́ ẹ bá fẹ́ wọ gàù mo fún yín ní 15 minutes ìṣẹ́jú márùn-ún péré kẹ́ ẹ wá jáde fún mi ibikíbi tó bá wà ó yẹ ìparẹ́ mi sọ. Wọ́n wá ṣàwárí wọn báyìí o. Lílọ lẹ́ ń lọ ìró ara yín ní kẹ́ ẹ lọ́mọ túwò wọ́n ní kẹ́ ẹ wá yẹn nǹkan mi lẹ́nu ọmọ ṣe ẹ̀fọ́ mi lọ́wọ́ mi jà rẹ̀. Ṣáàdà ìyá ṣá ṣé o ti fi gédé Ọlọ́run ni wọ́n wá nínú fúláwà tó wà lábẹ́ jíà jáde fún mi jáde fún mi. Parí mi sórí mi gbọ́dọ̀ fún gbogbo yín báyìí ẹ wá bá mi jáde fún mi ẹ máa wò. Àwọn ọmọ náà àwọn wèrè àtàsí wọn gbogbo sílẹ̀ ìbá ìtòlú Ọlọ́run.
yín ni. Mọ́mí àti rí wọn ni. ìwà tó gùlùgùlùgù ní ọ̀fọ̀ ojú ẹ̀yìn méjèèjì ẹ̀yìn àti tẹ́lẹ̀ yóò mú mi ẹ̀mọ́ dààmú ló ń jàre o. èmi ni ọdún àrí tí ń kó egbò dání báyìí tí ń la olórin tiẹ̀ tó ti wá parí orí ọ̀rọ̀ wọn ni ẹ lè dájẹ́ gbogbo nǹkan tó ń bẹ nílẹ̀ yìí ò lè dá la wọ́n wá ń la fúnra wọn. egbò kí ló ń jẹ́ gbò. egbò ẹsẹ̀ lázaro lẹ́gbẹ̀ẹ́ ẹ ń la ìbò gidi ni. Ṣé àìlọ school ní ká ló ń da ẹ láàmú ni? Mọ́mí ṣe náà drug. drug. gbalaja báyìí ni wọ́n sùsù ní tọ́lẹ̀tì yàrá wọn. ẹ gbà mí. ẹ kó sì kúrò lọ́nà fún mi. Ọmọ mi bí mo ṣe lálàá ẹ̀ nìyẹn ìgbà tí mo wá jí mo wá tọ̀ àwọn onímọ̀ lọ wọ́n wá ń sọ fún mi wípé mi ò gbọ́dọ̀ gbà pé kò ní ọ̀rẹ́ o pé torí ewu wà ń bẹ gidigidi mi ì dẹ̀ fẹ́ ṣubú ẹ̀ mi ì fẹ́ pa lára fún ẹ̀ ọmọ mi mo fẹ́ kó ṣàṣeyọrí kó tó ṣẹlẹ̀ nìyẹn. ọmọ mi tó bá jẹ́ pé àwọn náà sọ fún yín pé kí n má keep ọ̀rẹ́ ẹ̀ ń tẹ́lé yẹn kò kí n ṣe ọ̀rẹ́ burúkú ọ̀rẹ́ mi gidi tó help me tó assist me ni ìgbà tí mo ń sábà báyìí sá òun ló máa ń ṣe bí bàbá àti ìyá fún máa ń protect me because ó gbọ́dọ̀ àwọn pípù yẹn ó mọ eré dáadáa you know ọ̀rẹ́ mi dáadáa ọ̀rẹ́ mi gidi tó jẹ́ ọ̀rẹ́ tó jẹ́ fọkàn tán ni ẹ kàn embarrass ẹ báyẹn I don't like it. You know mo fẹ́ kó understand. mi ò understand. The point I'm making ni pé. look kò sí ọ̀rẹ́ téèyàn lè gbára lé no one is to be trusted. Wo ibi táwọn ọ̀rẹ́ bá ní délé ni mo regret ẹ̀ dọ́là. ìbọn ọ̀rẹ́ bá yín dé kí ló ṣe. má worry that's a story for another day don't worry. ká sọ ń bẹ o. ẹ ká sọ sá. ọ̀gá yín mo béèrè o. ewu ní àwọn ọ̀gá wa sá o ṣe iléeṣẹ́ wa yìí ọ̀gá pọ̀. kí ni ẹ bá bẹ̀rẹ̀ nìkan sí. Ayọ̀mídé MD yín mo béèrè. ṣé wọ́n fún yín appointment. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ but he's my very close friend mo pẹ̀lú ẹ̀ máa dùn tó bá rí mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ yóò fẹ́ yé mi sá. Anyway kí lorúkọ yín sá. àṣebí nǹkan tí ò bá ti kọ́ béèrè tẹ́lẹ̀ he's actually my very good friend Ṣẹ́gun lorúkọ mi. àbí orúkọ ẹ̀ ring bell. Something like that. Oh great. Ọ̀rẹ́ mi gidi ni kàn sọ fún pé Ṣẹ́gun wà rà mọ́ pé inú ẹ̀ máa dùn láti rẹ̀. I'm sorry sir, ọ̀gá ò sí on seat. Omi ìpè Ayọ̀mídé ò sí níbẹ̀. Ọ̀gá ò sí on seat. Kò lè mi tiẹ̀ ní nǹkan púpọ̀ láti ṣe mọ́lẹ̀ ní máa dúró dé. Ọ̀rẹ́ mi ni. No sir, kò necessary sir. Ẹ kò fún mi nọ́mbà yìí tó bá ti dé máa pè yín. No, mi ò ní nǹkan kan tí mò ń ṣe lé ní o. I have the whole of today fọ́rẹ́ mi. Ẹ má worry sir. Kò lè tó ẹ̀ máa dúró dé sẹ́. Your guy must not tire me. You can just call me, see me, can they call quick. You don't even want to know me that they busy. Ó dà ipò ń yé mi bọ̀ ń sìn ọ́. Àbí wọ́n ti ní kí n má wọ̀ bí? Something like that sir. Bólúwa ti fẹ́ kórí ló máa rí o. Kì í ṣe bẹ́nìyàn ti fẹ́ kórí. Ó lè máa yé ènìyàn, but we have to follow it. Just like a child would follow the instruction of a mother. Trusting God is what makes us Christians. Missy. Malika, come on. She wanted to do something with us. Oh. Good afternoon. How are you? Fine. Okay. Mommy. Angela. Girlfriend mi tí mo ti sọ̀rọ̀ ẹ̀ fún yín pé mo fẹ́ kẹ́ meet àwọn kankan báyìí. Báyìí sàlá ti pàdé nígbà tí mo lọ serve.
better not to serve. But fortunately for her, it been on no way, you know. The funny thing about her is, Sherry, ó gbọ́ èdè tiwa díẹ̀ bí ó tẹ̀lé sọ dáadáa. And ojú ọmọ tó lọ́ọ́yà yà ṣàmọ̀ pé ẹ máa like bẹ́ẹ̀ ṣe mí tẹ̀ ìrè agúnbánirọ̀ ni ẹ o. Angela, na my name be that. Happy to say that. Yes, ma. Ayọ̀. Ṣé ọmọ ọlọ́jà alẹ́ lọ́mọdé yìí ni? Ilé yóò dàbí ẹni tó láṣọ kọ̀ọ̀kan lórí ìkọ́. Kọ́kọ́ ìrìnàjò sáàbù ní báyìí sàn ní ẹ̀rẹ́rìn ẹ̀kan tí ẹ̀rẹ́rìn jẹ́ kó rí gbé ní. Ẹ̀rín ìyá nìyẹn. Ayọ̀, o ò rọ́mọ gidi kankan nílẹ̀ káàárọ̀ òjíire ó wá lọ gbé àjẹkúta máàmù mi wá sílé fún mi. Mọ́gán mi ń gé tigi tó ń gó. Ogo tigi tó ń gó ẹ má gà sọ̀kò bẹ́gẹ̀ mọ́gán. Ó bá fẹ́ gbọ́ kó gbọ́ o. Ìgbékúgbé ló gbé wá sílé fún mi yìí o. Ilé yóò bójú mu o. Why? Wetin my lady talk? My lady tell me say she likes your beauty, she likes you. Say you dark, so you no tone, you no bleach. Ó ṣe máa. Èmi ló ń sọ pé o ṣe é fún yẹn o. Ọlọ́run o. Ṣé ọmọ làwọn eléyìí? Hello, girl. Do you live with your parents? No. No, sì rí bẹ́ẹ̀ náà. Please, I don't like you. Yeah. I don't like anything about you. Gbégbé lélẹ́yìí o. Ká má rí. Ó yẹ kí àwọn. Why did you like this? The day you see Yomile like me, and Yomile don't like me. She go like you. When? With time. You see, if she don't like you now, over time, after don't see your behavior, she don't see, okay, let me say, maybe she just judge the book by its cover. Now, you say, you don't see the come house, you come put all these things. But the first time why they come your house, okay, man, wait till I come wear this thing. Like if say I'm the pastor wife. Like this I'm the pastor wife. I'm going to wear clothes like pastor wife, you go look another woman. Not because of that they wear out. Let's go wear a fusion of simple days. So we can't go wear a for the first time. Ará ilé ló máa mọ̀ lámòdì o wèrè pọ́nbélé lára àtà máa pè kọ́mọ ṣègbéyàwó kó tún máa gbé lákàtẹ́ kò bójúmu o kò bójúmu rárá kò ṣeé gbọ́. Ọ̀rẹ́ mi kí ni nǹkan tó ń sọ yìí èèyàn ní gbé ọmọ òun fẹ́ kó máa gbẹ́nu léwu tó bá ṣe wẹ́dì ṣé òun nìkan ló fẹ́ kó máa gbẹ́nu léwu tó tóbi tó gbogbo eléyìí ẹ máa gbà mí abẹ́ òun wà ní tiẹ̀ ń bẹ̀ ń sìn. Òde títí ẹ ṣe tiẹ̀. Okay, bó ti mọ ọ̀kan tó ṣe nítorí pé ìwọ òbí ọmọkùnrin òun ló jẹ́ kó máa ṣe bó ṣe ń ṣe àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó bí obìnrin ni wọ́n nítorí pé ilé òbí ọmọ òun ni ọmọkùnrin gbé kí ló dé. Ilé òbí ọmọ lọmọkùnrin gbé ṣé ìwọ pẹ̀lú ọkọ ẹ ṣé ilé òbí ọkọ lẹ̀ ń gbé ṣé ilé òbí yín lẹ̀ ń gbé tó ní kí ọ̀rẹ́ mi kó àti ọmọ ẹ̀ àti ìyàwó kọ́ máa gbé bí. Kí ló dé? O dẹ̀ sọ́gbà ẹ̀. Sọ́gbà ẹ̀. Shakira, no. Ọdún wo ni ìdí ẹ fẹ́ change? Because tó ti ń bá wa gbénu léyìn sí i ó ti ń lọ́jọ́ ọdún mélòó kan ó change ìdí ẹ náà òní ìdùnnú àánú ọ̀dọ̀ kí ló dé show me you strong tó yẹn ni. Mo dáyọ̀ irú mà ti di bárakú kò sójò tó lè rọ̀
tí ó pa tó ara àmọ̀tẹ́kùn rẹ̀. Kí ló ń jámọ̀tẹ́kùn? Ẹ mọ̀ tí ń jámọ̀tẹ́kùn ẹranko onúgbó ní jámọ̀tẹ́kùn. aláwì. Mọ́mí, láì máa sọ. Mo fẹ́ sọ fún pé very soon máa tó lókè. Kí ló dé? Ṣáàlé ẹ nínú ilé ni. Àná mọ́mí ẹ mọ̀ pé mi ò kì í ṣọmọdé wọn àdá very soon sí náà náà ní ọ̀fẹ́ marry ọkàn fún ìpè I need to experience that life of a bachelor náà kéèyàn dágbé kéèyàn dénjọ́ mi kéèyàn má bo oúnjẹ wọ́n ibi gbogbo ẹ̀ ready made ní kí n tó dóúnjẹ ti wà lẹ̀ kí n lọ́kọ́ mi lọ́kọ́ fi ṣàkàn ní experience ní ṣáá so ọmọ kó máa náà ẹ̀sán at least tí ọba máa rí ìgbìyànjú tún lè fi appreciate obìnrin mọ́. Hello son, inú ilé yìí torí tiẹ̀ ni mo ṣe kọ́ ṣé àwọn wọ́nranmọ̀ràn yìí ló fẹ́ fi èmi àti wọn sílẹ̀. Kò sígbà tí mi lọ marry náà. Mommy is not in support. Yeah. ní à ń ronú káàkiri ẹgbẹ́ ẹsẹ̀ gírí o níwọ̀n yìí ti ń ronú báyìí tẹ́ pé wọ́n ti wà ní síkìlà báyìí inú ọmọ báwọn màdàmú ni àwọn náà mọ kan abẹ́ ajé ilé ikú mọ̀yàn nù ilé. Mojísọ́lá. Yeah, Alpha. Fine, Princess D. Jọ, ṣé o ti gba torí tébù ẹ̀ kọjá? SSD. No, mi ò tí ì rí. Àjọ file movement register nǹkan mo fẹ́ confirm kan nù ẹ̀. Mr. Clement gbé wọn ọ́fíìsì wọn. Now come to think of it. Madam yẹn pè mí láàárọ̀ yìí. Ó wá rí bí ẹni pé ṣe ni mi ò wà proactive àti bẹ́ẹ̀ ni wípé mi ò fẹ́ assist wọn. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yóò fẹ́ yé mi gan. Iṣẹ́ ò rí báyìí tẹ́lẹ̀ náà. Àwọn ọ̀gá dẹ̀ mi. Wọ́n kàn slow things down. Kò yé mi náà mi dẹ̀ mọ̀ ọ̀kan tàbí ọ̀sẹ̀ àbí ọ̀kan tàbí ọ̀sẹ̀. How are you? Fine, sir. Good morning. Actually, tí bá ní mi gbọ́kàn tẹ̀ sọ látàárọ̀, irọ́ ni mo ń pa. Ṣé yín? But tí mo kàn wá ní lọ́wọ́ yín méjèèjì, òun ni cooperation yín. Torí bẹ́ẹ̀ ṣe wà yín méjèèjì yìí, nígbà tí wọ́n sọ pé ilẹ̀kùn sínú ọ́fíìsì rẹ̀ jẹ́. I mean, ẹ̀rí inú, ẹ̀rí ta. Reason tí ma fi need cooperation yín nìyẹn. Kẹ́tí gbọ́, please. Ẹ má bínú sir. At all levels, we are ready to cooperate with you for the success of this great company. But sir, lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a wá ṣàkíyèsí wípé àwọn ọ̀gá wọn ò jẹ́ ká lè ṣiṣẹ́ bó ṣe ká ṣiṣẹ́. As in, we are almost handicapped in the office because àwọn nǹkan tí kí wọ́n ṣe get tó lè jẹ́ ká tètè ṣe àwọn nǹkan tí káwa náà ṣe wọn ò ṣe àbí. Bẹ́ẹ̀ ni sà, àwọn nǹkan tí wọ́n ń ṣe ó dàbí okùn ẹsẹ̀ màálù tó ń mú ìfàsẹ́yìn bá ni kò jẹ́ kí àwa gangan lè speed up lẹ́nu iṣẹ́ wa. Sà, ṣe fẹ́ gbọ́ wọ́n ní tí wọ́n bá gbé fáìlì fún ọ̀gá kí wọ́n sign ẹ̀ wrong place ni wọ́n máa ń sign. Yes, to confirm that even secretary wọn sọ fún mi ó dẹ̀ yẹ nǹkan tó yà mí lẹ́nu. Anyway, Sherry, ẹ̀yin méjèèjì same thing náà la jọ ń sọ. Mo ti go through file movements àwọn files rẹ̀ kò jáde èmi náà rí bẹ́ẹ̀ but ẹ máa gbọ́ fẹ́ bí question kan ṣé bó ṣe máa ṣe tẹ́lẹ̀ mi. Rárá o. That's it. That's what I'm going to. Ó mì pé nǹkan kan ṣe managing director. Let's give you some time. Why can't you get disturb iṣẹ́ náà? No, we're ready for any time, Oma. Only get to right, and things will come back better. Kọ́lọ́ gbà wà nílé yìí báyìí o. Mọ́mì àti bọ́dá Yọ̀mídé bí eku àti ejò ni wọ́n ṣe ń gbé. Ẹjọ́ nígbà tí ń gbé bí eku àti ejò kí ni ìwọ kí lọ wá rò kí lọ rí sí. Kí ni mo rò kò lè fa irú tó ṣẹlẹ̀ gẹ́gẹ́. Mo mọ̀ o. Ìwọ ò mọ̀ ẹ lè mọ̀ nígbà ọ̀sẹ̀ pé tẹ́ ẹ bá wà nínú sitting room and bedroom ìdí olórí burúkú lẹ́ẹ̀mọ́ yí káàkiri kí bọ̀dá Yọ̀mídé ọ̀sálẹ̀ sórí gbogbo fúrọ̀ wèrè tó ń yí káàkiri ó kó bára rẹ ni o ọ̀dára rẹ dúró ni sórí tẹ́ pẹ́ mi búlé amínú tipẹ́tipẹ́ ń di ìjẹkújẹ hàn pàǹdì ìsàsùn ni èmi rèé sátáláìtì ni mí o. Facebook rèé o Google rèé 2go rèé WhatsApp rèé kọ́dà gbogbo ẹ̀ ní rí èmi sátáláìtì fúnra mi gbogbo ẹ̀ ní rí máa fojú sọ
gbogbo everything káàkiri nígbà ṣùgbọ́n ìwọ kò sí nǹkan tó lè rí you are update. ó sì lè mọ̀ náà bó bá ká ọ lára ó wọlé ó lọ bí wọ́n á dáadáa. èmi wọ́n àwọn sáàkì ìdí ọlọ́run burúkú ọ̀dọ́kùn wá fìdí hàn mí sáàkì ọmọ ìyá sàkírà kan ti kọ́ ni wọ́n ní nọ́ọ̀tún náírà dèdè bébí náà ẹ̀bà nínú náà náà lè mẹ́gbẹ́mádó ìsìnmọ̀ mi nà abc ó máa lè sàkírà oníyà ó ranù. ṣé mo pé madam Bùkúnmi gan try tó bá mọ iye àwọn tó ń sponsor ní school yìí wọn ń ṣe kékeré lára wọn ni mo jẹ. òun kọ́ mọ́ fit madam Bùkúnmi ọ̀ọ́nù ohun tí mo gbọ́ nípa woman yẹn ni pé ó ṣògùn owó. má sọ bẹ́ẹ̀ mọ́ ogówó wo nìyẹn wọn ò ṣe nǹkan tó jọ bẹ́ẹ̀ èmi máa ń lọlé wọn wọ́n ti mú mi bí family friends wọn gan wọn ò ṣògùn owó má sọ bẹ́ẹ̀ mọ́. ìwọ náà máa wò olóyìn ò ṣògùn owó ọmọ yẹn kan péré ló bí kò lọ́kọ àárọ̀ pẹ̀lú báyọ̀ kọ ẹ̀kan ló ti ẹ̀rọ tó fi ṣògùn owó. ọlọkọrọ ló ń sọ. olóyìn ò ṣògùn owó èèyàn ń kọ́lé kiri bí ẹyẹ báyẹn ó ràdúrà ọkọ̀ tó ní ni wo oògùn wo ló ṣe. má máa sọ orú ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn Badmus èmi súnmọ́ wọn ó jẹ́ gbórí wọlé kó lè máa tọ́jú ẹ̀. ṣé ọ̀gá ti wà lọ́fíìsì. ọ̀gá ò ti dé. kí ló dé. ṣé kò sí. o tún bí n pé ṣé kò sí táìmì ti tó náà. ẹ bọ ọ̀gá ò ti dé kí ló fẹ́ ṣe sí. Oh my God. By this time, kí ló wá fẹ́ ṣe? I don't know. Báwo. Good afternoon, sir. Good afternoon. Yes, sir. Kí ló wọ́n ṣe mí jẹ́? O tún bẹ̀rẹ̀ àmì. Ní oṣù tún bẹ̀rẹ̀. Pótópótópótó ẹnu. Kí ló wá ṣe lọ́dọ̀ ẹ̀? Mi ì ṣe pótópótó sá, mo wá confirm bí ọ̀gá ti wà lọ́fíìsì mi. Are you sure? Yes. Yes, sir. Àmì ọ̀gá tó ṣe wọ́n ti dé ni. Wọ́n ti dé, sir. By this time. Ṣáàtì gbàgbé pé pa ní meeting. No, wọ́n wà wẹ̀ àti rí wọn. Wọ́n fẹ́ pè é. Something is wrong with me. Kí máa tí pàjùdé. Wọ́n ti bá mi lájọṣepọ̀. Someone is having fun with me. Don't even know the person. Tẹ́lẹ̀ àlá ni mo gbé. At this point, mo ṣe rí pé ẹni ẹ̀mí business. Mommy, má dákẹ́ báyìí lásán. Do something about it. Báwo rí màá gbé ìgbésẹ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ṣáà fọkàn balẹ̀. I promise you, son, all will be well. Anything wey mama dey do you, just take am like that. Trust me, na you go marry. Babe, I don't know wetin I do give your Mile. We make am hate me like this. Shey your Mile don't know me before ni abi? I don't understand. Oh God. Young man, kí ni problem ẹ? Ojú ẹ fọ́ ni oríran ni. I'm sorry. Ẹ má bínú. Ayọ̀ mi wé. Madam, ẹ wò má bínú tọrọ lọ́hùn.
Sherry, driver yín kọ́ ló jẹ̀bi. Ẹ má worry, màá fix mọ́tò yín. It's okay, ẹ má worry. Oh, no. I won't rope with driver ni mi. This is my car. By the way, mommy, ọ̀rẹ́ mi Ayọ̀mídé tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín gbà yín tájọ serve ṣe rántí náà. Tájọ lọ service gbà yín tó yẹ kí n ṣiṣẹ́ ní company náà tí ẹ̀. Ayọ̀mídé ni ẹ̀ ọ́. Ọlọ́run mo dúpẹ́ o. Ìyẹn ni wípé ilé àánú Olúwa ò kì í sú. Ọmọ ènìyàn ká ẹ ní ẹ̀. Ọlọ́run á tẹ́ rọ̀g. Ṣùgbọ́n Ọlọ́run tẹ́ rọ̀g. Anyway, Ayọ̀mídé, take care of yourself. Mo lè fix but. Má worry. Eléyìí kéré gan, máa sọ̀tẹ̀. Ṣùgbọ́n. Mommy. Ayọ̀mídé, see wetin I dey talk. I think say your mama get bad character. Talk to... See, I will tell you the truth, you no go dey lis ten. I'm sick and tired of this nonsense. I can't even more. I can't take it. No! This is nonsense. Right now, a good old bastard to the lake. A good old you need to do something about this shit. I don't understand. Kenny, what happened? What's going on? Shakira! Shaki! She was in the bedroom. Wọ yàrá yín o. N ṣe nǹkan kan pẹ̀lú yín. Ilé ìjà, wọ́n mọ̀ ṣe é pẹ̀lú ẹ̀mí. Jábílọ̀! Oṣù ṣe é. Jẹ́! N ṣe nǹkan kan. N ṣe nǹkan kan pẹ̀lú yín. Bọ́sí! No, Uncle, you can't ask me. I can't do that. I can't do that. Maybe she's the one. I can't do it. I can't do it. Trust me. I can't do it. Maybe she's the one. Yes. She's the one. Okay. Ìwọ ni wọn ló ń dá gbogbo wàhálà tó lọ nínú ilé yìí sílẹ̀ láti tọ́ yìí. Ìwọ ló kú ọmọ mi lọ́bẹ̀. Ó yá. Ṣé o ti mọ wílé ìbò ni? Ẹgbẹ́ tàbí ọmọ wọn bá rẹ̀ ní o. This is mysterious. So till now, mo èèyàn tó behind gbogbo issue yìí. Tí n bá sọ pé mo understand nǹkan tó ń ṣẹlẹ̀, irọ́ ni mo gbà. Mi ní the slightest idea of everything because kò yé mi. Most of the time, tí n bá close níbi iṣẹ́ mi, tí n bá lọlé, àyà mi máa ń jà. Ẹ̀rù máa ń bà mí àti nílé láti lọ sùn. Kódà tí n bá wà nílé àti di ojú pé mo fẹ́ sùn, ó máa ń ní ọ̀tá mi lára because mi ò mọ nǹkan tí màá expect. Ó serious. Question tí mi ti fẹ́ béèrè ṣùgbọ́n ǹjẹ́ tí o bá jáde kúrò nílé bóyá o lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ o lọ tẹ́ o wá sùn bẹ́ẹ̀ ṣé rẹ̀ máa ṣẹlẹ̀? Ó yẹ kó mọ̀ mí jù báyìí lọ. Mi ò lọ́rẹ̀ẹ́ kan tí màá ní mo fẹ́ kó nílé lọ sùn lé ẹ̀. And I'm very close to my family. If I'm not at home, I'm at work. If I'm not at work, probably I'm hanging out with you guys, and from there I go back home. Except to travel out of the country, but you know, ever since things went to bere, you know to man chele because I'm always home. Because what I'm asking you, tí o bá ṣẹlẹ̀, òtúbọ̀ ó lè jẹ́ pé aya òun. Ẹ̀dá kò jẹ́ aya òun tàbí ọkọ òun. Ibi sì wò rẹ̀ dá. In fact, tí aya òun bá mí sí ìyá ọmọ, ó lè má jẹ́ kó ọmọ ẹ̀ níyàwó. Bẹ́ẹ̀ni o, in fact, mo ti gbọ́ nípa story kan bẹ́ẹ̀ yẹn rí. You see, I still don't understand between Borolo because tó bá jẹ́ pé aya ọ̀run ṣe bí ìyàwó tí Ọlọ́run yàn mọ́yàn láti ọ̀run náà pẹ̀lú aya ọ̀run. Fine, if she's somewhere and she's my spec, she can show her face. Tí mo náà like her, then we get along.
Why would she keep coming to me in my dreams and all that and told them disturb me? Ọ̀gá, ẹ má bínú sá o. Ẹ ti ẹ̀ já rárá. Sorry sir. Ẹ mọ nǹkan tó ń pè ní aya ọ̀run. Nǹkan burúkú ni. Ogun ni. Wàhálà ni. Come off it. Kí ló ṣe náà? Èèyàn ló ní wàhálà bí. Àwọn àwọn ṣe máa sọ̀fẹ̀. Ìwọ̀n tí wọ́n á dákún wàhálà ní wàhálà. Tí wọ́n ti ẹ̀ sọ́rọ̀ tó ṣe kí ló fà wà àti àkàjọ máa jókòó pa. No sir, bó ṣe pè yín náà. Ṣọ́ọ̀kù tó máa sọ. Sorry sir. Wo ọ̀rẹ́ dàrí. Ìwọ̀n tó ṣẹlẹ̀. Wọ́n máa dá lóhùn tí. Okay, now that mo pé kò ṣàyà òun. Ọgbọ́n mi wà tá lè dá sí. Ọ̀gá, kí ni ọgbọ́n yìí báyìí? Àwọn ìwọ̀n máa rìn tẹ́. Yorùbá bọ̀ wọ́n ní tí ẹ̀rù bá kọ̀kẹ́ tó kún sálẹ̀, òdìbò tá máa ń gbé ká. After the series of tests we carried out, it is confirmed that you're 6 weeks gone. Congratulations. Thank you, God. Thank you, God. It's true, doctor. It's true. Wow. I'm happy. I'm so happy See, for you. doctor, do you know I actually came to reconfirm it? I've gone somewhere else before. Really? Yeah, but you lost me, Kotele. I don't really believe it myself. Looking at you, your age, until I confirmed the test myself. This is nothing but a miracle. Wow, God, this is a miracle. Oh, doctor, thank you. I'm so happy for you. I'm happy. So happy for you. Àwọn dọ́kúmẹ̀ntì wrong places less science and àwọn púpọ̀ yẹn máa tó dancing. So, kí ló wá fẹ́ ipò ẹ̀kọ́ ṣe sọ? Ash! Tó bá ti mọ̀ pé o mọ̀ ọ́ tó lè ṣe láti correct ẹ̀, get out of my office now! Okay, sir. Manu. Yes, sir. For now, mi ò fẹ́ rí anybody. Okay. Ṣé mo rán ẹṣẹ́ ni? What's all this? Sorry, sir. What's the problem? Kí ni mo ṣe? Ṣé mo wá jẹ́ tí o mọ̀ àbí mo jẹ́ àtà? Anyway, good news. Ṣùgbọ́n mo sọ wẹ́ pé kámẹ́rà wa tó àṣírí tó ṣẹlẹ̀. Ṣé wá rí ọmọ èèyàn tó wà ní Èkó tó ń pè ní Igú àṣírí ẹ̀ títù? Àṣírí ẹ̀ títù? Are you saying that? Egun ló wá ń bá mi. Wọ́n tí mo sọ kọ́ ní ẹ̀yìn rí. Kò tẹ̀sí nǹkan tí ọ̀gbọ́n mọ̀ ṣá ayọ̀. Talk to me. Tí mo sọ ní pé èèyàn tó wà nínú Èkó tí wọ́n pè ní Igú yẹn pé a ti rí díẹ̀. Anyway, just wait. Àṣírí náà ti tú. Sí. Gbogbo ẹni tó ń bá ìjà tó ń bá ẹ fíra wọ́n wà ní kíní o. Gbàgbọ́ lọ wò. Okay. Mo rí ni ẹ. Ọ̀rẹ́. Gbà. Ìwọ ló ní. Ìwọ ló mú wá. Ìwọ náà ló máa lọ facility TV. Àjọ máa wo tó wà. Mo rí pé. Ṣé bí ìwọ ló mú wá? O dẹ̀ ti rí eégún mẹ́. So let's see the eégún together. Olúbọ̀bọ̀ ti rí bọ́ o. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Ẹnu bàbá ẹ̀ bọ́. Kẹ́nu mi má pa mí. Kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má pa mí. Kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má kó bá mi o. Àṣẹ. 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 Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Àǹtí mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ̀.
Dádì mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Màmá mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Dádì wa kìlọ̀ fẹ́nu rẹ̀. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ̀. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́ o. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Ẹnu bàbá ẹ̀ bọ́. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má kó bá mi o. Àṣẹ. Kẹ́nu mi má kó bá mi o. Àṣẹ. Kí ló ń fẹ́ gé nínú tó ṣe? Why she do that to me? See, Ayo, just take it easy. Because ó máa ṣẹlẹ̀ dáadáa. Oh, mo ṣe fún yàn rí. Mo ṣe fún yàn lójú ẹ̀ rí. Mo ṣe pé ó ṣẹlẹ̀ sí mi. What are you talking about? Mo ti sí mo ti sọ́lẹ̀ mo ti kì í sí. Tí ó lè máa ṣẹlẹ̀ lẹ́bí gba ẹ̀sìn dáadáa tó máa ṣẹlẹ̀ mí ní ó já sí pé mú mi ìdọ́gba dé nìyẹn. Tí mo mí ni pé wọ́n mi ṣáájú owó wọ́n á make owó wọn through kind of spiritual way tí ó genuine way. Wọ́n sì ń ṣe ògùn owó ni. Ìtàṣe ni ẹ̀wọ̀n. So ó túmọ̀ sí pé wọ́n sì ń fi mí ṣe ritual. I don't even say a word. Mommy, ẹ̀yin fi èmi ṣe ògùn owó. Ẹ fi èmi ṣe ògùn owó. What? Tẹ bá pe orúkọ mi láàrin mi àti ẹnì kan máa kú ilé mi. Ẹnì kan máa kú ilé mi. Àwọn tó ń sọ pé ẹ̀yin máa kú. You will die. Ẹ máa ṣe lẹ́yìn. Ẹ máa ṣe lẹ́yìn. Bí ẹ ṣe rà mí, wọ́n mí mi gan ni. Jọ mi ìṣògùn owó. Ẹ jẹ́ kí ìṣàlàyé. Bùkún mi. Daddy. Ẹ̀rọ daddy. Kọ́láfíà mi. Fine sir. How are you? Fine sir. Ọ̀rẹ́ yìí ọ̀rẹ́. Àbí sir. Bùkún mi. Àbí ẹ̀rọ sir. Báwo ni ilé ìwé? Mi ò sọ pé mi ò ní mi ní jẹ́ kó kọjá táàmù tí mo ní máa wá. Ẹ ṣáà ṣe gbogbo nǹkan tẹ̀sẹ̀ tí Kọ́ ìkiri. Dáìdáàdì, ìgbà tí ẹ pé tó lẹ wà ń tò sílẹ̀ mí náà ṣe ní kakújọ kí lè tún kí yín. Lọ́dà ọ̀sán. Wá dúró ẹ̀ ṣáàtúrò. Jẹ́ kí n wá nǹkan fún ẹ. Dáàdì. Dáàdì. Ìwọ máa ní lọ́kẹ̀ tí. Èmi ni mo ní dáàdì. Ọlọ́run ayé kí dáàdì pẹ́ fún wa. Dáàdì. Ìgbẹ́lẹ̀ yìí kò fi. Ìṣesà. Dáàdì. Ẹ kú gbogbo ìgbà. Ọba mi manage ẹ. Ẹ wò ẹ ti special jù ká ní bí gbogbo àwọn bàbá ṣe máa ń ṣe nìyí ni ayé ò bá dáa dó èmi ní bàbá o dáàdì mi náà then try but you are just the best. Ẹ ṣe gan. Bá ń bí nígbà téèyàn bá lọ́mọ níléèwé tó lóun ò ní tọ́jú ẹ̀ bí ìgbà téèyàn kọ́ wọn ráre lásán ni there's no problem Ọlọ́run á wò yín ẹ̀yin ni kẹ́ fojú sẹ́kọ̀ọ́ yín. Bẹ́ẹ̀ni. Ìsọjú bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ni. Okay. Ẹ ṣe gan. Okay then. Ó dá ọ̀sán. Ẹ pẹ́ fún ọ̀sán. Ó dàbọ̀. Daddy. Bọ̀ dúró ná mo ṣàkíyèsí ọ̀rọ̀ tó ọmọbìnrin yẹn sọ Bùkún mi ṣé ló sọ fún àwọn ọ̀rẹ́ ẹ̀ wípé bàbá ẹ̀ ni mo jẹ́ ni torí kò yé mi gbogbo jẹ́ sọ̀rọ̀ yẹn bí gbà tó yẹ pé bàbá ẹ̀ ni mo jẹ́. Daddy bàbá mi náà lẹ jẹ́ ẹ mọ̀ pé tí bá pè yín ní ọkọ mi bẹ́ẹ̀ yẹn wọ́n máa downgrade yín ni wọ́n máa pọ̀ ọkọ ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ yẹn. Ṣé pé tó bá pè mí lọ́kọ o ti downgrade mi nìyẹn. Ẹ nà ẹ náà máa wo. jọ́ mọ̀ pé mi ò ronú débẹ̀ ṣá ó dẹ̀ wá pa o
kó kúkú pè mí bàbá. Mọ́lẹ́ ni mi ò tí mo kí mi ò róṣá èmi náà tún wá ṣẹ̀ṣẹ̀ rò ó sìn pé correct ló sọ ọlọ́run ọba tó wáyé pé nǹkan tí ò dáa máa kọ̀ máa ní mi ò ní fẹ́ kó máa sọ bẹ́ẹ̀. ẹ ti rí bẹ́ẹ̀ náà. gbà tó yẹ pé táwọn ló kọ́ ẹ lọ́gbọ́n yìí. ẹ mọ̀ pé mo lọ school ni. àbí o kémi má wà ẹ wá mu. Yes. mo ní kó dúró mẹ́ẹ̀ kó já sọ̀tà ní sọ oní kémi wá máa wọnú mọ́tò mi kí n máa wá lọ. ẹ máa lọ àní ẹ má wá mi wá mọ́sẹ́ abẹ́ ẹ̀gbọ́n mi gan ni kí lẹ tiẹ̀ ń ṣe gan-an ayé mi gan-an ẹ tiẹ̀ rán yàn lọ school gan ẹ̀ jẹ́ kí yàn ní private life ẹ kàn wá ẹ máa wá yàn wá láì ṣe baby ṣé mi ò ṣe mi university mo wà láì ṣe primary school. ẹjọ́ náà mo fẹ́ bí ẹ so bó mo ṣe ń wá yẹn inú bí ẹ tí mò ń wá take care yẹn so mo ti jẹ̀bi ó máa ṣe ẹni tó lórí ò máa nífìlà o táwọn ẹlòmíín ń wá ẹni tó máa kí àfáwọn èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn kémi wọnú mọ́tò kí n má wá ẹ wá mọ́ excuse me mo fẹ́ bí ẹ lè rí kinní kan nítorí wípé kò ní wù mí kí ni mo sọ kí n jẹ̀bi ẹ bọ́ mo fẹ́ bí ẹ lè rí question kan jọ́ọ̀bù kùn mi láti ọjọ́ tí mo ti ń wá wù ẹ́ ń bí lójoojúmọ́ tí mo ń disturb ẹ gẹ́gẹ́ bó ṣe sọ ọjọ́ òní mo ti já wọnú class tí mo bá ẹ wọnú class mi tó ti ń gba lecture tí mo ní dandan mo fẹ́ rí ẹ o gbọ́dọ̀ gba lecture o ǹjẹ́ mo dánrú ẹ̀ wò rí. irọ́ ẹ jẹ̀bi ẹ bá ti tẹ̀lé mi wá ní lecture room kẹ́yìn náà wá jò kẹ́ wá gba lecture kan wá ní kí ló dé kẹ́ wá ní ọkọ̀ bùkún mi ni o àbí ṣebí kan tẹ fẹ́ nìyẹn. èmi bùkún mi ṣé o rí pé mo ṣì stand bí kémi gan mọ́ bí. gbàgbára ńlẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ kí ló ṣe bùkún mi. èmi ò mọ̀ ọ́ nítorí pé a jẹ́ kó mọ̀ pé o sọ fún wa pé máa yẹn kò kí ń ṣe bọ́ọ̀sì ẹ̀ pé ọkọ ẹ̀. ẹ gbà mí torí Ọlọ́run so ẹ̀yin méjèèjì ká tẹ̀ sọ pé òun ò gbọ́n ṣé ìwọ náà gbọ́n ẹ̀yin méjèèjì wá pe bùkún mi jókòó ẹ̀ ń sọ fún pé máa yẹn ọkọ ẹ̀ ni ṣé mo rán yín ṣe ẹjọ́ torí Ọlọ́run ẹnu yín ṣe ń jò báyìí. but kò mean anything now. kò mean. ó ti yé mi ọ̀rọ̀ yín ti yé mi báyìí ẹ fẹ́ yọ mí kúrò nú àwa mẹ́rin tàjọ́ ń ṣọ̀rẹ́ àbí ṣebí nǹkan tẹ́ fẹ́ ṣe nìyẹn Ọlọ́run ò ní gbà fún yín ẹ̀yin ìkẹyìn òṣì wẹ́nu wọn basket. ń ṣàrọ̀ra. sir ẹ wá wọlé sir ká máa lọ sir. nígbà wọlé kó wá wọ́ mi wọlé jọ kí ni tiẹ̀ ṣé mo sọ fún ẹ mo ti conclude gbogbo assignment mo bá wá bí. mo rí i pé ó jẹ́ ìyìn nìkan àti pé òjò ń fọ́n sà. aṣọ tí mo wọ̀ yìí wọ̀ ló yá mi tójò bá pa mí tó pa mí fẹ́ kú kí ni tiẹ̀ bastard pé ìmọ̀gbà tí mo ṣe máa kó òǹbí bí ẹ̀ ò pé. mo kọ́ mi. ìwọ bùkún mi ní bèbí jọ̀wọ́ dákun ẹ máa kọ̀ mí sílẹ̀. I so love you my baby. Oh, more like the very very lovely. If I'm to choose other time, I'm gonna choose all over again. Báwo. Fẹ́ẹ́dì káàbọ̀ sá. Níbi mi sọ fún mi pé ń bọ̀ àgbo tọ́jú wa sá. Excuse me. Ta ni òun tí wọ́n soso ilé ẹsẹ̀ jọ tó náà ta ni? Níbi mi sọ fún mi pé ń bọ̀. Ẹ má bínú sá. Bébí ẹ ò sọ pé pé mo ń bọ̀. Bẹ́ẹ̀ni sá. Bùkún mi. kí ló dé tẹ̀yìn náà wọlé tẹ̀tí ẹ̀kọ́ lẹ́ẹ̀kọ́ pé yàn ẹ̀kọ́ déédéé já wọlé. Courtesy demand pé mo ṣá lọ sí. Ẹ má bínú sá. Rẹ kò ní di pé mo má jẹ mi lọ sí. So excuse me. Ó mọ̀ mi. Bẹ́ẹ̀ni sá. Dáadáa. Dáadáa sá. Ọmọ tó jókòó yìí. Bẹ́ẹ̀ni sá. Òun ló máa pa ẹ lọ́jọ́ àìkú. What? báwo lè ṣe máa sọ ọ̀rọ̀ yẹn. Wo bí èmi ò lọ́rọ̀ láti bẹ́ẹ̀ sọ ìyàwó mi lọmọ tó ń wò yìí. Baby, kí ló ṣẹlẹ̀? How true is that? I explained it. I was
explain to you later. Explain what? He's not my husband. It's just. I'll explain to you later. Oroko. Thank you. I think I'm done. Let's shake it, sir. Sorry, sir. Shake it. Dayo. Ó tẹ̀lé. Ẹ ti rí bẹ́ẹ̀ ẹ ti rí nǹkan tẹ kọ́ sí ẹ ti jẹ́ ó lọ nǹkan tí mo fi máa fojú yín rí inú ilé ẹ máa rí ṣẹgbọ́ ẹ máa rí. Mo gbé. Àṣẹbẹ̀rẹ̀ inú ilé yìí ni. Tí o máa fojú bàbá ẹ̀ rí. Àbẹ́kọ̀. Excuse me, jẹ́ kí n sọ nílé kan fún ẹ. Nǹkan tí wọ́n máa fi ojú tèmi rí inú ilé yèmí àgbà nínú ilé tí mo gbà fún ẹ. Inú ilé tí mo rẹ́ǹtì fún ẹ. Bùkúnmi àgbà ni mí ibi tá a dẹ ń pè lágbà ló ń jágbà. Bùkúnmi tó bá ní kán díwọ́ alágbàfọ̀ kò yẹ àtọ̀ọ́lé ẹ̀. Èmi ni mo wà nínú ilé yìí lọkùnrin míì wá ka ẹ mọ́lé ni mo ka mọ́ pẹ̀lú ẹ̀ tí mò ń bá ẹ sọ̀rọ̀ tó ń yẹ̀yẹ́ mi. Mo kẹ́ran Angela Maho mo gbé èmi àbí diplomacy ni màá bẹ́ẹ̀ lò mo ní láti rí àwọn tó yẹ kí n rí. Wíwọlé tí màá wọnú ilé ṣe ni mo bá ọkùnrin lórí ẹ̀ tẹ́lẹ̀ mọ́. Kí ni wọ́n ṣe? Wọ́n ń jà ní. Àgbàlagbà tó ń parọ́. Bẹ́ẹ̀ sọ́hún. Bẹ́ẹ̀ sọ́hún. Ṣé wọ́n máa ń sọ pé àgbàlagbà ń parọ́ ni? Ẹ wò mọ́ mi ẹni kí wọ́n búra sí. Sori pé ò lẹ́kọ̀ọ́ mọ́. Ìjọ́ wo gan lodò ọmọ tí ò lẹ́kọ̀ọ́? Ìjọ́ gan lodò ọmọ àkọ́ ọ̀gbà? Ìjọ́ gan ló wá dà báyìí torí Ọlọ́run? Ó ṣe wá di aṣọ ni lẹ́nu rẹ̀ fẹ́ ba ayé wa jẹ́. Níjọ́ tí mo mú ẹ wá bí ṣe orírun ìṣe sórí. Ṣé bó gẹrun débí ni? Wo tí wọn náà wọ̀ sí ṣé òrìpò ti yàtọ̀? Wo bàbá ẹ, ó wọ fìlà, ó wọṣọ, ó gbé ṣéènì sọ́rùn, wo tòmáàtì ló wọ̀, gbé mi ìyá ẹ̀ gan wo léèsì tí mo wọ̀. Wọ́n fóònù ọwọ́ mi ṣé mo rírú eléyìí lò tẹ́lẹ̀ ìwọ ọmọ alákòóbẹ́ ò dẹ̀ fẹ́ ba ayé mi jẹ́. Ó dẹ̀ fẹ́ ba ayé mi jẹ́. Ṣé o rí pé ara ń tí mo. Ó dẹ̀ fẹ́ gálàmù sá fún wa. Ntẹ́mi ò fi fọwọ́ fi gbogbo ara sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ lílọ́nu o. Ṣé o rí báyìí? O ti lọ ń bá àwọn ọmọkọ́mọ rìn nílé ìwé. Bàbá Bùkúnmi. Àbó lọ ń ṣẹgbẹ́ òkùnkùn. Excuse me ẹ jọ̀ọ́ tìwé tẹ́ fẹ́ mú mọ́ yẹn kò ní wùmí kẹ́ mú mọ́. Eléyìí á kàwé jáde mi ò sọ fún yín pé ó rẹ̀ mí màá rán nílé ẹ̀kọ́ àfi tó bá lóun ò fẹ́ kà. Ó dẹ̀ ṣe mistake ni mo use mọ́ èpè tó kọ́ṣẹ́ yẹn ẹ̀mí use mi èpè gan very very close to èpè I'm very close to èpè. Ẹ̀yin náà ní irú ẹ̀ lọ́wọ́ ẹ má ṣe pé. Tó bá ní ká dálẹ̀ ká lọ síbi èpè ò ní láìkè. Ẹ má ṣe pé ẹ̀yin náà ní irú ẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n tí màá sọ ni pé ọmọ kọ́lé bí ní ìwé yẹn mi àrùn máa ṣe tèmi. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Sórí ọ̀làjú òdì ọmọ àkẹ́ ọmọkọ́mọ. Adego. Kí ló ń ṣẹlẹ̀? Fresh now. Dayo, mi ò lè fẹ́ Akin, I can't date him. Bàbá yẹn ni mo fẹ́ fẹ́ and gbogbo nǹkan tó ti ṣe inú ayé mi kò lóǹkà. Tí n bá dẹ̀ filẹ̀ báyìí, ó máa dà pé mò ń fojú olóore gbígbé ni. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Mi ò jáde máa mú. Ọ̀rẹ́ tèmi ló lẹ́yìn ẹ̀yà lẹ́yìn. Àǹtí Mọ̀mọ́, báwo ni? Ṣé wàá òkè? Báwo ni? O ṣe. Gbogbo nǹkan tó ń bọ́ ọmọkùnrin yẹn ń pò pátápátá là ń gbọ́. Kí ló dé? Ṣé torí bàbá yẹn náà? Bàbá àgbàlagbà yẹn. Àti wípé ṣé bàbá yẹn ò tí ì níyàwó tẹ́lẹ̀ ni? Tó ṣe jẹ́ wípé ọrùn iṣu ẹ̀ báyìí ni àparò wọn fẹ́ kú sí. Mọ́mì àti dádì díẹ̀ ń wù ẹ̀ tán dẹ̀ ni kò fẹ́. Ó ga o. Kẹ̀dẹ̀ máa wò ó. Kì í ṣe pé máa yẹn ò níyàwó o. Ó níyàwó kò bímọ ni o.
nínú ìwádìí náà tí wàá sọ fún wọn pé ọmọ kékeré ló máa bímọ fún wọn. Abájọ kì í tiẹ̀ ń ṣe pé wọ́n tiẹ̀ nífẹ̀ẹ́ ọmọ ni wọ́n ń wá ọmọ kékeré ẹlẹ́jẹ̀ tútù tó yẹ kó fẹ́ tẹjọ́ máa lora yín pẹ́pẹ́pẹ́ ó lè dànù owó ọ̀ṣẹ́ ìwé ṣó gbọ́nù wí àwọn àgbà pé ẹni tó bá fẹ́ arúgbó ló máa kan pósí ni. Àṣà ìlú bo tí wá nìyẹn. kì í ṣe àṣà rárá o ọ̀rọ̀ ìkìlọ̀ lásán ni owó tá a ní ládẹ̀ ìyá ẹ̀ yẹn tó bá ń wù ẹ́ kò gbọ́. òótọ́ ló ti gbọ́ yẹn ọ̀rẹ́ kí ni kí wá ṣe báyìí. wò ó tó bá ti kù ìwọ nìkan kó tèrò ara ẹ̀ pa já lọ. lórí tó wá sùn síbí tó wà bá mi lókè tí mo lè ti ń expect ẹ. ibi báyìí ló wù mí kí n sùn. ibi ló wù ẹ́ kó sùn kí nìdí tó bí ìṣe wù ẹ́ kó sùn ṣebí mi àti ẹ ló yẹ ká jọ sùn sókè ìgbà tí mi ò rí ẹni mo bọ́ sísàlẹ̀ tí mo wá jí ẹ ṣé mo ṣẹ̀ ẹ́ ni ló fi sọ pé bí ló wù ẹ́ kó sùn. ẹ wo mi ò máa láyé gbogbo wọ̀nyẹn bí ló wù mí sùn. ibi ló wù ẹ́ sùn ok má jẹ́ kí bí wù ẹ́ sùn. èmi ò fẹ́ ariwo kò lè níwọ̀n mi káriwo sọ láàrin káwọn èèyàn máa gbọ́n tó yẹ kó gbọ́ wọn tẹ wọn lù sí mí náà wọn máa lísìn sọ̀rọ̀ ọlọ́rọ̀ mo fẹ́ kó mọ̀ pé lálẹ́ yìí máa bá ẹ ṣe ní lọ́kọláya máa ṣeré yẹn lálẹ́. èmi àti tani. èmi àti ẹ. kí ni mí ní gbogbo nǹkan tẹ́ ń sọ yẹn ẹ fẹ́ bá ọmọ inú yín ṣe ìranù àbí kí lẹ mí nìyẹn. mo ní lọ́kọláya sọ ọmọ inú mi ni ẹ ṣé ìyàwó mi kọ́ ni ẹ nì. mi ò ṣe ìyàwó yín ẹ má máa sọ bẹ́ẹ̀ o máa ń bí mi inú mi ò ṣe ìyàwó yín. bùkún mi. ẹ wo ọmọ yín ni kẹ́ lọ pè kẹ́ lọ bá ṣe lọ́kọláya torí mi ò ju ẹgbẹ́ ọmọ yín lọ. ọmọ mi ni kí n pè kí n bá ṣe lọ́kọláya kódà bí mi ò bá bímọ kí n wọ́ ọmọ náà lọ torí wọ́n ò ju ẹgbẹ́ ọmọ tèmi lọ. káàsà. ó ṣe Bùkúnmi wò mí ní àṣálẹ́ yìí gbogbo ohun tó sọ sí mi tó fi bà mí nínú jẹ́ òun lélẹ́dùmarè máa fi banú ẹ̀ jẹ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ ṣé bó mọ̀ pé mi ò bímọ kó o tó sọ fún mi pé kí n wá ọmọ mi lọ kí n fi bá ní àjọṣepọ̀ lọ́kọláya tó o bá tètè bímọ bí mo ṣe ń sunkún sínú yìí ọmọ tó bá bí a sunkún sínú irú ìṣòro tó sọ yìí bó o dẹ̀ tètè bímọ wọ́n mi wàá sunkún irú tó sọ sí mi yìí bó ṣe máa rí nìyẹn ìṣòro tó fi bú mi yìí á jẹ́ tiẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ á rí bẹ́ẹ̀ á ṣe bẹ́ẹ̀ tó. Màámi, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì mí. Ṣé ẹ pé gbogbo ọ̀rọ̀ kọ́ ni mo lè sọ lójú dádì? Ẹ̀yin tẹ́ jẹ́ ìyá mi náà ni mo lè nà tán fún. Mọ́mì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dáríjì mí, mo ti ṣẹ̀ yín. Mo dẹ̀ ti realize mistake mi mà, ẹ jọ̀ọ́ mà. Ma. Bùkúnmi. Mọ́mì. Bùkúnmi. Ẹ jọ̀ọ́ ẹ má kẹ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́. Àgbo ní lọ́mọ burúkú fẹ́ kó pàdé. Àmọ́ ìwọ náà rí pé nǹkan ò ṣe ò dáa. Ó kù díẹ̀ káàtó. Torí pé a sọ fún ẹ pé a fẹ́ pẹ̀lú ọ̀bọ jáwúra. Torí pé a sọ fún ẹ wípé ẹni tó ṣe wá láàánú àfẹ́ fi gígùn ojú ẹ̀. Ó wá pa wá tì sínú ojú yìí láti yọjú.
Ọlọ́run ṣe ràn ẹ́ lọ́wọ́ tó bọ́lọ̀ ṣe gbàdúrà ẹ̀ tó bó ṣe lówó lọ́wọ́ tó. Mọ́mí ẹjọ́ mọ́mí mi ẹjọ́ ẹ dáríjì mi ẹjọ́ ẹ jẹ́ wọn mọ́ ẹ jèrè mi ẹjọ́ máa tọ́jú yín báyìí sí ẹjọ́ nítorí Ọlọ́run ẹlẹ́dàá yín náà ló dúró tì mí tó yẹ kí n ṣì wà láyé ẹjọ́ ẹ má wò mí níran báyìí ẹ má dá mi dá wàhálà yìí wọ́n mi kí n lọ́mọ láyé mọ́mí ẹjọ́ máa tọ́jú yín sìn. wọn náà bímọ tiẹ̀ tógo bá ń jẹ́ tọ́lọ́run fọkànbalẹ̀ má jìnnà sí wa mọ́ dúró pẹ̀lú wa. ẹ ṣé mà tó ti gbọ́. ẹ ṣé mọ́mí ẹ wò mo wá fi ń dá yín lójú mo máa change yín kúrò ń bíbá yín gan màá kọ́lé mi fún yín ẹ má wọrí iṣẹ́ gbọ́ gbogbo nǹkan tẹ miss tẹ́lẹ̀ gbogbo ẹ̀ pátá ìlọ́po ni màá fi dá padà fún yín iṣẹ́ gbọ́ ẹ ṣé mà. yes ma ṣé owó tí mo kó lẹ́yìn ṣì máa tó ná mọ́mí and the next 1 week ẹ tún rọ́wọ́ mi iṣẹ́ gbọ́ ẹ máa jẹun kẹ ẹ ná o ẹ má wò pé bóyá torí situation tẹ́lẹ̀ o level ti change báyìí o mọ́mí ṣẹ gbọ́ thank you mom I love you mom. Mọ́mí ní belt tó máa lọ. bẹ́ẹ̀ tí ẹ ti dàrú mọ́ mi lójú. pẹ̀lẹ́ náà kúkú ní ìdààmú wa. ẹ̀mí o. ẹ ṣe ẹ̀kú àdúró tì mà. dúdú àwọn àgbàdúrà wọjú òní tí wọ́n. ẹ̀mí o. ìgbà ìmọ̀ náà ló ṣe nígbà yẹn àbí. mọ́mí ẹ wo gbogbo wàhálà àwọn wòlíì tí wàá sún mi pátápátá o. ìkan náà ni gbogbo wọn. Bùkún mi ṣé o rí òótọ́ ni mo ẹ̀ṣẹ̀ gbà wípé òpin ayé ti ń dé wọ́n ní tí òpin ayé bá ti ń dé tán ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì ni ó máa dìde tí wọ́n máa pe orúkọ bàbá ìwọ náà gbogbo òbí ká ti ń lọ àti ibi tó tiẹ̀ ti lọ́kọ́ tó padà wá bá wa pàbó ló ń já sí. èmi ò mọ tá a fẹ́ ṣe mọ́ àmọ́ tí o bá ní mind bóyá ká fẹsẹ̀ lè tọ̀wọ́ o mo sọ létí ọ̀rẹ́ mi kan ó dẹ̀ sọ fún mi wípé tí mi ò bá mind pé bàbá kan wà pé ẹsẹ̀ ilé la máa kìbọ̀ o tó o bá ti mind ó ní bàbá yẹn kódà bí ìgbà tó jẹ́ wípé ó kó ọmọ dání báyìí tó máa ń pin fáwọn èèyàn tó bá ti dọ́dọ̀ yìí. mọ́mí ẹ̀dẹ̀ ti gbọ́ yẹn tẹ́lẹ̀ ẹ̀dẹ̀ dákẹ́ lé lórí. bó ti jẹ́ pé chọ́ọ̀chì lè ń lọ. mọ́mí ẹ wo I'm ready to do anything now I just want a child at all costs anything mọ́mí anyhow ẹ bá mi ẹ wò ẹ jẹ́ ká níṣó ń bẹ̀. náà adé gbàdúrà wọ́n dá mi lójú ọ̀rẹ́ mi yẹn nígbà tí ọmọ ọ̀rẹ́ nǹkan náà níṣòro ọ̀dọ̀ bàbá yẹn làwọn lọ àwọn dẹ̀ rí yá. bẹ́ẹ̀ ra dúró owó ta ti ná ni wọ́n dẹ̀ tún máa kẹ́ wọ́n tún kọ déètì sí. ẹ wò mọ́mí mo kàn ń rọ́jú ni o ibi bá ìdọ̀tí gan-an. Bùkún mi mo rò pé ó yẹ kó o ti yàtọ̀ báyìí ni o kàn ń rọ́jú nu bí ìdọ̀tí gan ṣé o mọ̀ pé inú kòkò dúdú lẹ̀kọ́ funfun jáde ni ibi bá ìdọ̀tí gan ibi tí wàá ń wá síbi ló yẹ kó o máa rò bó ṣe ń sọ̀rọ̀ igan ọmọ gan lè máa sá fún ẹ o mọ̀ ń ta wá bí ni o mọ̀ pé ibà ìdọ̀tí gan gbà tó ti ń tẹ̀lé mi wá síbi o ṣe kúkú dúró sí ìgboro ẹ lọ́hùn kó rí ibi tó mọ́ lọ́hùn tó rọ̀ mọ́ ń bẹ̀. ẹ mọ́mí ìgbà téèyàn dẹ̀ wá títí téèyàn fẹ́ di èmi ẹ̀túnṣe làbáyìn. ẹ̀yin ni ẹ káàbọ̀ bàbá. ọmọ ò sọ pé yìí ni mò ń dáhùn sí àwọn àlejò kan lọ́wọ́ ni ó yá ẹ jẹ́ ká wọlé. sọ bẹ́ẹ̀ bàbá ẹ wá ṣé ẹ rí ẹni tó júwe ọ̀dọ̀ yín fún mi tí mo fi ń wá síbí gbogbo ohun tó sọ fún mi nípa yín bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí mi ò bá bẹ́ẹ̀ o torí pé gbogbo ohun tẹ́ ẹ ní ká ṣe pátápátá lọ́mọ mi ṣe kò ṣe kẹyọ kan gbogbo ohun tá a ṣe ìwà ń kọ́ pàbó ló ń já sí ẹ wo ọmọ mi ò finú ṣoyún láti àárọ̀ dalẹ́ rí ẹ ṣàánú mi torí Ọlọ́run bíbí ni mo bí mo fẹ́ kọ́ ọmọ mi náà lọ́mọ láyé ẹ jọ̀ọ́. ọ̀rọ̀ yìí ò wá yé mi tó o ọ̀rọ̀ yìí ti fẹ́ dàbí àbíkú tó fẹ́ so lóògùn mi dèké kò yé mi náà o ṣùgbọ́n ṣá o. ṣùgbọ́n kí ni bàbá pé mi lè bímọ láyé ṣé nǹkan tẹ́ fẹ́ sọ nìyẹn.
àwa ń gbìyànjú ọlọ́run ló lọ́mọ. ẹjọ pẹ̀lú gbogbo ìjẹkújẹ tí mo ti jẹ. Bùkúnmi. a máa gbìyànjú ni oògùn inú lásán ló wà kò sóògùn ọmọ. bàbá ẹ ṣàánú mi bíbí ni mo bí ẹ jẹ́ kọ́ ọmọ mi láì wo inú ló ń bí ọmọ kékeré ló ń ṣe. gbìyànjú ọmọ yìí dà gbéwúrẹ́ yìí síta. ṣé wàá lẹ fẹ́ lò fún ni. rárá o ṣe gbéwúrẹ́ wá bí. ojú ọ̀la pé. ó bàbá. n táwọn tó láyé fi yé mi nípa ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ ni wípé ọ̀rọ̀ rẹ̀ dàbí ọ̀rọ̀ ẹ̀lúlù. ẹ̀lúlù bàbá ẹ ṣàlàyé kó yé wa ẹ má sọ lẹ́nà ẹ má dẹ̀ tún pa lówe ẹ ṣàlàyé ẹ̀ kó yé wa. ẹ jọ bàbá. ojú ọ̀la pé. ó bàbá. ọ̀kàrẹ̀ ọmọ àgbà. ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ yìí ó dàbí ọ̀rọ̀ ẹ̀lúlù tó fẹnu ara rẹ̀ pé òjò tó ti gbàgbé wípé òun ò nílé lórí. sọ́ọ́rí tí ọ̀rẹ́ rẹ̀ ìfẹnu ara rẹ̀ sọ ló kó ogun wọnú ayé rẹ̀ báyìí. bàbá ẹ jọ ẹ gbà mí bàbá ẹ ṣàánú fún mi ẹ wò mo ti dààmú lọ́pọ̀lọpọ̀ lórí ọ̀rọ̀ pé a fẹ́ bímọ sáyé yìí mo ti sá lọ sọ́tún mo ti sá lọ sósì gbogbo ẹ̀ pàbó ló já sí bàbá ẹ jọ bó ti ẹ̀ ṣe ọmọ ẹyọ kan gbogbo nǹkan tí mo ní sílẹ̀ ìta ló máa jogún ẹ̀ bàbá bó ti ẹ̀ ṣe ọmọ ẹyọ kan kí n bá wọn bí sáyé ẹ jọ ẹ ṣàánú mi. ẹ jọ bàbá. ọ̀nà àbáyọ wà ọ̀nà àbáyọ tó sì wà ẹyọ kan péré ni kò pé méjì. bàbá a ti ẹ̀ dúpẹ́ pé ọ̀nà àbáyọ wà torí kò sí nǹkan tó bà àgbà nínú jẹ́ bí ifá tí a dá tí ò lẹ́bọ tí ò sì létùtù bàbá. ó kárí ọmọ àgbà ojú ọ̀la pé. bàbá. ṣé rí ọ̀nà kan péré ń ṣe lálàyé fún mi. ẹ ṣé bàbá ẹ ṣé. ṣé o rí ọ̀rẹ́ rẹ yìí yóò wá ọmọ kékeré kan tí ó tọ́jú tí ó yè dàgbà. ìyẹn gan ìyẹn ò lè. tó bá tọ́jú ọmọ òun tọ́mọ òun wá dàgbà tán ọmọ gbọ́dọ̀ mọ̀ gẹ́gẹ́ bí ìyá o. bẹ́ẹ̀ni. bọ́mọ òun bá wá di géńdé tán òun àti ọmọkùnrin wọ́n wà fẹ́ra. sọ wá rọ́mọ tí mò ń wí yóò mọ̀ bá a ní àjọṣepọ̀ títí tí ó lóyún. bàbá eléyìí tún lágbára o ọmọ tèmi ti tọ́ tó ti mọ̀ mí bí gẹ́gẹ́ bí ìyá kó wá gun àyà mi bàbá ẹ jọ̀ọ́ ẹ wá nǹkan mi ṣe sà. bàbá ọ̀rẹ́ mi. bàbá ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan mi tí ẹ lè ọ̀nà mi ò sí ilé yóò dá bàbá. sẹ́gbọ̀n mi kò ṣe dandan ṣé ẹ rò pé dandan ni kò ṣe dandan kó gbé ìgbésẹ̀ tí mo ní ó gbé bó bá fẹ́ lọ́mọ láyé ni kò ṣe dandan. bàbá ẹ ṣé mo wá dúpẹ́ ni ẹ ṣeun àdúró tì mí ẹ ṣeun ìgbà gbogbo ẹ ṣé Ayọ̀mídé ó mà ti dọkùnrin tán ó ṣẹ̀dé láti ibi tó ti lọ ṣàgùnbánirọ̀ ni. lóòótọ́. bẹ́ẹ̀ ni. ó kárí òkú ìtọ́jú ọmọ náà ó ti tásìkò tí ọmọ náà ó san oore fún ọ torí oore ńlá ló ṣe fún un àsìkò ti tó tí ó san oore fún ọ padà ní ìsìn bí ìbéèrè ò bá fàjà àwọn tí mo ní ò kíyèsí ìjọ ń kíyèsí. mo ń kíyèsí wọn tí mo bá rántí dáadáa ẹni kí n má lọ́rẹ̀ẹ́ ẹni kí n má sì gbà kọ́mọ yẹn náà lọ́rẹ̀ẹ́. bẹ́ẹ̀ni. ìṣe ni mo dàbí ọgbọ́n tí mo parọ́ fún pé mo lálàá kan wípé àlá yẹn dọ̀ mú ewu lọ́wọ́ pé ọ̀nà àbáyọ ni pé kò gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kankan. bẹ́ẹ̀ gbà sí mi lẹ́nu. ó gbà sí ọ lẹ́nu. bẹ́ẹ̀ ni ó gbà sí mi lẹ́nu.
lọ́rọ̀ kan kò ní ẹni àfọ̀rọ̀ lọ. rárá kò ní. iṣẹ́ ti ṣe nù. àsìkò tí a wà mójútó iṣẹ́ tó kàn ní ọwọ́ àlàáfíà rẹ wà. oògùn nu abẹnú gọ̀ǹgọ̀ àìsàn ni ọ̀jẹ́ bàbáṣà yóò jẹ́ bá a ṣe ràn ṣọ́ọ̀tì gbọ́. wọ́n á gbọ́ bó ṣe lo kíní tí mo fún wọn. nígbàkúgbà tí eré ìfẹ́ bá wù ọ́ láti ṣe wọ́n bù díẹ̀ nínú ìyẹ̀fun wọ́n wà fi sínú oúnjẹ àbí ohun mímu fún bó bá ti lè gbé e lura ara rẹ̀ ó le kankan àmọ́ bí oorun ni ó máa ṣe kò ní mẹ́ni tó ń bá ṣeré ìfẹ́ tó ti yé ọ ṣùgbọ́n iṣẹ́ ń bẹ fún ọ. iṣẹ́ wo nìyẹn bàbá? ìwọ ló máa ṣe tibítibí mo sì lérò pé agbára ń bẹ fún ọ. bàbá ìyẹn náà dáa ṣùgbọ́n nǹkan kan wá ń kọ mí lóminú ṣá o. kí ni? rí i pé ọjọ́ ti lọ lórí mi ni àti pé mi ò rí nǹkan àlejò mọ́ ṣe mọ̀ ṣé mo wá tún lè lóyún bí mo ṣe wà pẹ̀lú ọjọ́ orí mi. ó kéwe iwájú ta ló rò pé ó wà níwájú èmi ògìdán olóòlà ìjò ẹkùn tágìrì gbéra ẹ níjà àìsà ògùn ní ògùn òjẹ èyí tí a bá ràn ní òjẹ ìwé kan ògùn kan ìwé méjì ògùn méjì ìwé mẹ́ta ògùn mẹ́ta àìsà ní òjẹ. bí gbogbo ẹ ṣe wí nìyẹn o kò ṣe pé òun èmi náà bẹ́ẹ̀ ó kàn jẹ́ pé ó wù mí kí n lọ́mọ láyé ni. I don't have a choice. nǹkan tí ò jẹ́ kó yé mi sí ni pé ẹ̀yin kọ́ lẹ́bí mi. alágbàtọ́ lásán lẹ́yìn. ẹ jẹ ìyà nípa ọ̀sẹ̀ ọ̀rọ̀ tí a ti pàṣẹ ènìyàn sọ sínú ayé yín nítorí pé ẹ ò ní Jésù. ìbá ṣe wípé ẹ ti ní Jésù ni ọ̀rọ̀ tí a sọ sínú ayé yín kò ní ṣẹlẹ̀ sí yín o. ṣùgbọ́n dípò tó yẹ kẹ́ ẹ máa wá ìgbàlà ọmọ lẹ̀ ń wá káàkiri. ohun tẹ́ ẹ nílò jù báyìí náà ni wípé ẹ nílò Jésù nítorí wípé a life without Christ is a life full of crisis. Pastor, ẹ ṣé Ọlọ́run tó pè yín kò ní pa lẹ́yìn yín. Ṣé rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn Ayọ̀mídé ni mo ní láti bá sọ̀rọ̀ kó má ro dídùn ìfọ̀n kó ọ̀rá dé egun. Ìyá yìí náà wọ́n á ẹ̀pù Ayọ̀mídé. Ṣé owó skul tán san fún ẹni tàbí iṣẹ́ tí wọ́n fún ẹ lẹ́yìn skul? Àti pé mélòó nínú àwọn ọmọ tí ò ní bàbá tí ò ní ìyá torí oore ọ̀fẹ́ gbà bí tiẹ̀. Ó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni. Ayọ̀mídé ó láti fọwọ́ wọnú kò gbà ó pé yín tó ṣẹlẹ̀ yìí kádàrá ẹ̀ ni. Tí mo kọ̀ ọ̀rọ̀ ń tèmi ní ẹ̀ pásítọ̀. Clement ó ṣe gan ni bó ṣe wá torí ayé wa ilé àtúbọ̀ máa tòrò sí ọ̀nà ẹ̀dẹ̀ ní dàrú dúpẹ́ lọ́wọ́ ìgbòdì ṣé ọlọ́run á sọ ẹlẹ́sàn rẹ̀ ẹ ṣé mo dúpẹ́ èèyàn Ọlọ́run gidi nìyẹn
Ọlọ́run á túbọ̀ máa sọ agbára dọ̀tun. Èmi náà rí i pé mo ti kùnà nípasẹ̀ pé mò ń wá nǹkan tí ò sọnù káàkiri. I've learnt my lesson in a very bitter way. Mo ti ready báyìí láti fi ayé mi fún Jésù. Hallelujah. Ẹ wò, ṣẹ́kẹ̀ bá mi bẹ Ayọ̀mídé kó dáríjì mi. Ẹ jọ̀ọ́, ẹ bá mi bẹ. Ayọ̀mídé máa dáríjì mi, ó lóun ṣọwọ́dé. Ó ti gbọ́ ọ̀pọ̀ tí máa sọ, owó lòun lẹ́tún sọ, ẹlẹ́tì di àtúbí kí ló dúkù. Ayọ̀mídé, congratulations. Ọkọ mi. Ọmọ mi, má bínú sí mi, wàá dáríjì mi náà ni. Mo wá fẹ́ fi dá ẹ lójú pé ìyà ò lè jẹ́ mọ́ láyé, ò lè jìyà. So mo ti prepare check 50 million sílẹ̀. Màá fún ẹ. Mo fẹ́ kó lọ bẹ̀rẹ̀ ìgbé ayé tuntun. Mo wá ń fi àsìkò yìí bẹ̀ yín pé kẹ́ bá mi gbàdúrà wípé oyún tó wà nínú mi yìí mo ti rúre kí n lè sọ re. And mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé ọmọ tí mo gbé sínú yìí náà gbogbo nǹkan tí mo ní òun náà ló máa jogún ẹ̀. And indirectly Ayọ̀mídé náà ló ní gbogbo nǹkan tí mo ní indirectly. Mo wá ń bẹ̀ ní Ayọ̀mídé wípé ọmọ yẹn orúkọ mi ló máa jẹ́, kò ń ṣe orúkọ yẹn. Ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ kó fààyè yẹn gbà mí. 50 million naira. Ayọ̀mídé, ó rí pé oṣooríire 50 million naira kò ṣọmọdé owó. Gbogbo tó bá wù kó wà ń bẹ tó ń rò tó bá jẹ́ mi ni màá dáríjì wọn, màá sì fọwọ́ wọnú. Why don't you continue with your life? It's okay. Èmi ò fẹ́ owó yín o. Mi ò ní ìdòwò yín. Mi ò dẹ̀ ní nǹkan kan fi owó yín àbí property yín ṣe. Mo kàn dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo tẹ́ ṣe fún mi. Ẹ ṣé gan ni. Ayọ̀ 50 million, please. Dókítà, ojú mi ti rí ẹ̀jẹ̀ mi, dókítà. Ẹgbẹ́ tí mo ń ṣe, dókítà. Pẹ̀lú gbogbo ewu lórí lọ́jọ́ ogbó. Gbogbo wàhálà tí mo ṣe, gbogbo ìyà tí mo jẹ. Ọmọ tí mo fi gbọ́njú bí ó tún wá kú mọ́ mi lórí, dókítà. Calm down. It is rather unfortunate. A gbìyànjú gbogbo ipá wa lásán lórí ọmọ yẹn. But Ọlọ́run ló ń fún ni. It is God that give it and it's God that take it. It's rather unfortunate. Just take it. You just have to. No ma jò mí o. No ma jò mí. Nothing left for me again. There is hope when there is life. There is hope. I'm suffered. I'm suffered. Just calm down. Suffered. Ọlọ́run kì í ṣe ènìyàn tí ó fi parọ́ tàbí ọmọ ènìyàn tí ó fi ṣèké. Ó ti sọ̀rọ̀, ó dẹ̀ ti sọ náà nìyẹn o. Ọ̀dọ̀ alàgbà Gbádébọ̀ nìkan ni ọ̀nà àbáyọ wà fún yín bẹ́ẹ̀ bá fẹ́ lọ́mọ láyé o. Pásítọ̀, ìyà máa jẹ mí o. Ládùúrú gbogbo wàhálà tí mo ṣe, ládùúrú gbogbo ìdààmú, ládùúrú gbogbo owó tí mo ná. Ojú mi máa rí rédèrèdè o. Gbogbo ẹ̀ báyìí pàbó ló já sí. Èmi kí n wá padà lọ bá bàbá yẹn. Pastor, ó máa nira fún mi. It will be so difficult. Ohun tí ẹ̀mí Ọlọ́run sọ ni mo sọ fún yín yẹn. Mo ti jíṣẹ́ tí Ọlọ́run fún ọ̀run àlàáfíà.
Pẹ̀lú gbogbo owó tí mo fi tọ́ Ayọ̀mídé nílé ìwé àti gbogbo wàhálà àti ìdààmú tí mo ṣe lé lórí, Ayọ̀mídé tún gba 50 million lọ lọ́wọ́ mi. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ pàbó ni gbogbo ẹ̀ já sí. Ọmọ tó wá kú, ó mà ṣe o. Ẹni fi ọgbọ́n ọlọ́gbọ́n kọ́gbọ́n, òun ló rọ́gbọ́n kọ́. Ẹni fi ọ̀rọ̀ ara ẹ̀ kọ́gbọ́n, ó kó àbámọ̀. Lórí ọ̀rọ̀ ayé mi yìí, onílé ní lọ́wọ́, àlejò dì sẹ́rù. Àwọn òbí mi gangan ní ìpìlẹ̀ ìṣòro ayé mi. Òṣì ohun àìní jẹ́ kí wọ́n sọ ìrètí ọjọ́ ọ̀la nù. Wọ́n rí bàbá olówó gẹ́gẹ́ bí áńgẹ́lì wọn, láì mọ̀ wípé ohun tọ́lọ́run bá máa ṣe fún ẹ̀dá láyé ló máa ṣe. Ìjẹ̀bi tèmi òun ni wípé mo ti sọ̀rọ̀ àsọjù. Ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́ o. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Ẹnu bàbá ẹ̀ bọ́. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má kó bá mi o. Àṣẹ. 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 Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Àǹtí mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Pàdé mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Màmá mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Yàdíwá kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́ o. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Ẹnu bàbá ẹ̀ bọ́. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má pa mí, kẹ́nu mi gbà mí là o. Kẹ́nu mi má kó bá mi o. Àṣẹ. 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 Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Àǹtí mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Pàdé mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Màmá mi kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Yàdíwá kìlọ̀ fẹ́nu rẹ. Ọ̀rẹ́ mi kìlọ̀ fẹ́nu rẹ. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́. Bàbá ẹ̀ bọ́. Olúbọ̀bọ̀ ti rí bọ́ o. Bàbá ẹ̀ bọ́.